lẹ́ẹ̀tì máa rí wo lórí amóhùnmáwòrán Ọba Ìlà TV. Ọba Ìlà báwo la ti ṣe ń lo oògùn, báwo la ti ṣe ń já ewé tàbí yẹ egbò, àwọn ohun wo là á fi máa ń já ewé nílẹ̀ Yorùbá. Lórí ètò pàtàkì oògùn lẹ́ẹ̀tì máa gbọ́ lórí amóhùnmáwòrán Ọba Ìlà TV. Ọba Ìlà TV. ẹ̀yin ènìyàn mi gbogbo, ewé jẹ́ bíi tàtijọ́, bá a bá lè lò ó bíi tàtijọ́, ẹni bá ní kò sákọni mọ́ a jẹ́ pé tilé bàbá wọn ló ti kú. Ìwúlò oògùn, pàtàkì oògùn, bá a ti ṣe ń lò ó. Ọba Ìlà TV. bá a ti ṣe ń já ewé. tọ́ ẹ káàbọ̀ sórí ètò wa lórí Ọba Ìlà online TV. lẹ́ni ètò tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní pàtàkì oògùn. Ká tó tẹ̀síwájú, mo fẹ́ kọ́kọ́ kí gbogbo yín tẹ̀ ń wò wá lórí afẹ́fẹ́ lórí gbogbo social media handle wa, lórí YouTube channel wa at Ọba Ìlà Ifá, lórí Facebook channel wa at Ọba Ìlà Ifá, lórí Instagram wa at Ọba Ìlà Ifá. Ojú tẹ́ fi ń fò wá ò ní fọ́ àti etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí o. Lẹ́ni lórí pàtàkì oògùn, àwọn bàbá wa máa bá wa sọ̀rọ̀ lórí nǹkan tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ mọ̀ nípa ẹ̀. Àwọn èèyàn ti ń pè wá, tó ti ń send àwọn message pé kí àwọn fẹ́ mọ̀ nǹkan kìíní. Mi ò sì fẹ́ dárúkọ nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ pé àwọn èèyàn ti ń pè wá pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń jẹ́ kìíní, kí ló ń jẹ́, but èmi ò tí fẹ́ tú sílẹ̀. Kí n tó tú ọ̀rọ̀ yìí síta, mo fẹ́ kí bàbá wa Dr. Ifáṣèyí Fásánkan kí gbogbo wa pé kán káàbọ̀ sórí ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Yèyé Gloria Doyle ni mo ṣe olóòtú ètò. Lẹ́ni ẹ jẹ́ kí bàbá kọ́kọ́ kí wa náà ká tó tẹ̀síwájú. Ẹ ṣeun púpọ̀, ìwúre yín ó gbà. Gbogbo ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń wò wá kò ní di. Ibi tẹ́ wà àrá tù yín, àrá dẹ̀ yín. Bí gbogbo yín ṣe mọ̀ wípé àkọ́tún ètò ni àwa máa ń mú wá sí orí ètò tí ó fi lè yé gbogbo wa. Kí ni à ń pè ní ṣẹ̀ṣe, kí ni à ń pè lóògùn, kí làwọn baba ńlá baba wa ń ṣe. Ǹjẹ́ ọ̀nà òkùnkùn ni wọ́n ń rìn tàbí ọ̀nà tòótọ́ tàbí ọ̀nà òdodo? Lára rẹ̀ náà ni a ní kí a wá fi wọ̀nyí lónìí. Ó máa wù mí wípé kí ẹ jókòó, kí ẹ fi ara balẹ̀, kí ẹ gbọ́ dáradára, kí ẹ mọ ohun tí wọ́n ń pe àwọn nǹkan nílẹ̀ Yorùbá. Bí ẹ bá dẹ̀ ṣe ń wò ó, kí ẹ máa share ẹ̀ fún àwọn ènìyàn, kí àwọn náà òye ohun tí ò yé wọn, tí wọ́n ṣe ń pè wá ní ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni ibi, kó lè yé gbogbo wọn. Ẹ ṣeun púpọ̀. tó bàbá wa ẹ ṣe ní orí ètò wa lẹ́ni lórí pàtàkì oògùn. A fẹ́ sọ̀rọ̀ nípa àwúre. Gbogbo èèyàn sọ pé kí ló ń jẹ́ àwúre. Àwọn èèyàn ṣàfẹ́ mọ̀ nípa àwúre. Ká tó tẹ̀síwájú, kí àwọn bàbá pé wọ́n dáhùn àwọn questions wa. Mo fẹ́ sọ pé ẹ máa like, bí bàbá ṣe sọ, ẹ máa like gbogbo àwọn social media handles wa. Kì í ṣe pé kí ẹ wá like ẹnìkan, ẹ jọ̀ọ́ ẹ turn on notification button so that anytime tí bàbá wa fẹ́ lọ live, ẹ ní àǹfààní láti get notification pé bàbá fẹ́ lọ live o. Ẹ dẹ̀ ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ nínú nǹkan tí bàbá wa máa bá wa sọ. Tẹ́ bá dẹ̀ fẹ́ bá bàbá wa sọ̀rọ̀ ní comment section, ẹ lè send àwọn questions sí. Mo dá yín lójú pé bàbá wa máa ṣe kí ni, bàbá wa máa dá yín lóhùn padà. Tẹ́ bá dẹ̀ fẹ́ bá bàbá sọ̀rọ̀ directly, ẹ lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08138475132. Fún àǹfààní àwọn tí wọ́n gẹ̀ẹ́tì nǹkan tí mo sọ sí 08138475132. Ẹ máa bá bàbá wa sọ̀rọ̀ directly. Bàbá wa ẹ ṣé gan. Kí ni wọ́n ń pè ní àwúre? Àwúre ni ohun tí Olódùmarè tí ó ṣẹ̀dá fún oníkálukú láti wípé kí wọ́n fi máa polówó ọjà wọn. Nílẹ̀ Yorùbá, Olódùmarè wá ṣe ẹ̀dá nǹkan bí oògùn tá a lè lò láti jẹ́ kí àwọn èèyàn lè mọ̀ wá sí lórí ohun tí a bá ń ṣe. Àwúre
tí a bá fẹ́ wò láti bí orúkọ rẹ̀ wá, àwú mean nǹkan tó máa fa nǹkan tàbí wú nǹkan síta fún yàn. Ire mean nǹkan tó jẹ́ pé ó dára. So ìyàwó ire ni, ẹni tó fẹ́ fẹ́ yàwó ire ni, ẹni tó fẹ́ bímọ ire ni, ẹni tó fẹ́ kọjá òun tà ire ni, ẹni tó fẹ́ kọ́lé ire ni, ẹni tó fẹ́ ra mọ́tò ire ni, ẹni tó fẹ́ gbéga lẹ́nu iṣẹ́ ire ni, ẹni tó bá yà ti fẹ́ ṣe rere láyé ire ni. So àwú ire, àwúre máa ń wú ire síta fún ènìyàn ni. Ohun tí a ń pè ní àwúre nìyẹn. Ohun tó lè jẹ́ kí ire máa dé fún yàn lọ́tún àti lósì. Ká sọ pé good luck in English àwọn fáwọn good luck. tó ẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ pé wọ́n ń pè ní àwòrè ní èdè Gẹ̀ẹ́sì wọ́n ní good luck. So bàbá wa fẹ́ sọ̀rọ̀ lórí good luck àwòrè lẹ́yìn. Bàbá, kí ni àwọn oríṣi àwòrè mélòó ló wà? Bí àlàyé tí mo ti ṣe fún yín lẹ́ẹ̀kan wípé àwúre ni ẹni tó fẹ́ kọ́lé, àwúre wà fún ilé kíkọ́ lọ́tọ̀ tá à ń pè ní àwúre ilé kíkọ́. Kì í ṣiṣẹ́ ju pé ẹni tó bá ń lò ó kí Ọlọ́run bùkún láti pé kí ó rí owó láti kọ́lé. Ìgbà mìíràn ẹni yẹn ò ní rówó láti kọ́lé yẹn o. Ẹlòmíì là á wá dání ilé tó ti ẹ̀kọ́ yẹn ń kọ́ àgbé páànù ilé àgbé fún. Ẹlòmíì à ní blọ́ọ̀kù mélòó lókù tó kó kọ́lé yẹn tán a kó blọ́ọ̀kù fún. Òun lè máa retí owó wípé owó lòun fẹ́, ṣùgbọ́n àwúre ìkọ́lé ṣebí kó ṣáà ti kọ́lé yẹn ni. Àwúre yẹn ti fèsì pé kó ṣáà ti kọ́lé ni. Orí olórí ní kọ́lé fẹ́ yẹlé, ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́ yẹ oríire. Ìgbé ò ní kéré kó mọ̀ nílé lórí, ìjàmbá ò ní kéré kó mọ̀ nílé lórí. Akùn bó ṣe wùúwù kó kéré tó kò ní jogún ilé lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀. Ẹni tó bá ti ṣe fáyẹn fún tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó bí òun ò fún lówó títí tí ó fi kọ́lé tán, ìrọ̀rùn ni ó bọ̀ sí fún un. So àwúre ìkọ́lé wà, àwúre ìtajà wà. Ẹni tó fẹ́ kí ọjà òun máa tà, àwúre ni. So tó bá ti ń lo àwúre ìtajà, wọ́n yàtọ̀ síra. ẹni tó lo àwúre ìkọ́lé tó bá ń lọ sí ọjà títà kò ní ṣiṣẹ́. So tó bá ti ń tajà yẹn, àwúre yẹn á jẹ́ kí àwọn ègìṣẹ́ àwúre yẹn ló máa wá bá fúnra ẹ̀ pé òun fẹ́ rajà o. Àwúre yẹn máa ẹni tí ó ń kọjá ní ojú títì á jẹ́ kí ọjà tiẹ̀ wọ̀n sáwọn èèyàn. Iṣẹ́ tó fẹ́ ṣe nìyẹn. Ṣé gẹ́tì mi gbé mi ò dẹ̀ mọ̀ pé wọ́n ń ta irú nǹkan báyìí níbí o, adẹ̀yà adẹ̀ra. Àwúre ìtajà ni á kàn ṣí ọkàn èèyàn sí láti pé kí wọ́n rí. Àwúre ìtajà nìyẹn. Àwúre ìgbéga wà. Ẹni tó ń lo àwúre iṣẹ́ kán máa fi kọ́ńtíráàtì lọ̀yàn, àwúre náà ni. Àwúre àwọn tí wọ́n fẹ́ lọ sí òkè òkun, àwúre náà ni wọ́n máa nílò. Kò sí nǹkan tí àwúre ò sí. Àwúre obìnrin wà tó jẹ́ pé tókùnrin bá lo àwúre obìnrin wọ́n pọ̀ jù lọ. Bẹ́ẹ̀ ni obìnrin máa pọ̀. Tí èèyàn bá dẹ̀ lo àwúre ọkùnrin náà, tóbìnrin bá lo àwúre ọkùnrin, ọkùnrin á máa pọ̀ jù fún ni lọ́tún lósì. Bẹ́ẹ̀ ni wọ́n máa pọ̀. Wọ́n máa ṣe jíwín ní ṣàìjẹ́ kan fẹ́mi bẹ́ẹ̀, jíwín ní agbe ò láró tó fi ń dáró, jíwín ní o kàṣà ìjẹ́ kí wọ́n fẹ́mi bẹ́ẹ̀, jíwín ní àlùkò kó sùn tó fi ń lọ sùn, jíwín ní o kàṣà ìjẹ́ kan fẹ́mi bẹ́ẹ̀, jíwín ní bóun níṣẹ́ bóun ò níṣẹ́, jíwín ní o kàṣà ìjẹ́ kan fẹ́mi bẹ́ẹ̀,
jíwìn ni bí wọn ò láṣọ bó wọn ò láṣọ jíwìn ni o kàṣà ìjẹ́ kan fẹ́ mi bẹ́ẹ̀ jíwìn ni ẹni tó bá ti ń lò táwọn obìnrin bá ti ń rí àbí ọkùnrin bá ti ń rí wọ́n máa fẹ́ ni o bó ṣàrọ̀ ni wọ́n fẹ́ kò sí nǹkan tó lè jẹ́ wọ́n á máa fẹ́ ni. So Awure ni ó ní ètò kò wá sí ọ̀nà tá a lè lo Awure sí ẹni tó fẹ́ lọ gbaṣẹ́ níbì kan Awure ni ó lò tí ó fi gbà bó ṣe jẹ́ nìyẹn. tó bàbá ká tó tẹ̀síwájú Awure táwọn sọ. Awure ọmọọṣẹ́ náà wà o ẹni tó ń fọmọṣẹ́ ọmọọṣẹ́ máa pọ̀ fún Awure náà ni so oríṣiríṣi ọ̀nà nǹkan tó bá jà ti lè mú kí irúfẹ́ oore tó ń fẹ́ kó lè máa wọlé fún ẹ dandan ni. bàbá ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Awure mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún àwọn tó ń wò wá tó dẹ̀ ń gbọ́ wa ìyàtọ̀ tó wà láàrin Awure àti Òṣólẹ̀. Awure àti Òṣólẹ̀ ìyẹn ṣókí nítorí a lè sọ pé Awure jẹ́ ohun tó lè wú gbogbo ire. One, ṣe mọ̀ pé téèyàn bá ń lo Awure nígbà míì ó ń lo Awure ńlá àwọn Awure kan wà tó bá ti ń lò ó tó ń pè láwure tí wọn ò sọ wípé tìtajà ti ìkọ́lé Awure generally wà tó jẹ́ pé tó o bá ti ń lò ó tó o bá ń wá yàwó wàá rí yàwó àjàjà ilé ìtàn bá lo ẹyẹlé sí wọn a máa sọ pé ẹyẹlé kì í ṣàpọ́n ògbó ẹyẹlé kì í ṣàpọ́n ẹ lè rí ẹyẹlé tí ó máa wá sáyé láì lọ́kọ àbí láyà èèwọ̀ ni now ẹ mọ̀ pé ó ti ṣiṣẹ́ fún ìyàwó àbí ọkọ ẹyẹlé kì í lẹ́ran òṣì lára nínú gbogbo ẹranko tó wà láyé ẹyẹlé nìkan ni ò lẹ́ran òṣì lára kí là ń pè lẹ́ran òṣì tá a ní kò níyẹn òróǹro kò sẹ́yẹlé tó wà láyé tó lóròǹro ṣe get mi so bẹ́ẹ̀ pa igba ẹyẹlé sílẹ̀ ẹ̀ lè bóró ro nínú ẹyọ kan nínú wọn ṣe ń gbọ́dọ̀ yé mi so nígbà tí ẹyẹlé ò ti lè ní òróǹro á ti gbà wípé kò lẹ́ran òṣì nìyẹn téèyàn bá ti ń fi wẹ̀ nǹkan tó bá ń jẹ́ òṣì lára ẹ̀ á máa kúrò ṣe mọ̀ pé Awure náà sì nìyẹn now ẹyẹlé náà la sì tún fẹ́ lò yìí o ẹyẹlé kì í kéré kó mọ̀ nílé wọ́n á rí ibi tí wọ́n máa fi sítọ́ ti máa lè bẹ́yẹlé nínú igbó so ẹni tó bá ń lò ó kò ní jásùn ta bó ṣe ni wọ́n gbálé fún bó ṣe ni wọ́n ralé fún bó ṣe ni wọ́n ẹgẹ́tì mi so orí ẹ lórí ní kọ́lé fẹ́ yẹlé so wọ́n á kọ́lé fún tàbí kó nílé tí ó máa lò nírọ̀rùn Awure náà ni ṣe ń gbọ́ àlàyé mi ẹyẹlé kan yìí náà la ṣe ń fẹnu ń gbà o erukùkù kì í jí kó mọ́ kẹ́sùn ẹsẹ̀ erukùkù náà là ń pè lẹ́yẹlé yìí náà ìyẹn túmọ̀ sí pé kò ní sígbà tí ò ní máa dán bí erukùkù bá jẹ́ àkóso ẹsẹ̀ ẹ máa bá pupa lẹ́sẹ̀ ni arówó tá a fi máa tún ara ẹ̀ ṣe ṣe ń gbọ́ ẹyẹlé kì í lé egun ìṣẹ́ gbogbo ohun tó bá ń jẹ́ ìṣẹ́ nílé ayé yóò máa yọ kúrò àìwá ẹyẹlé ṣèrànà òkú ṣe mọ̀ pé ẹyẹlé náà la ṣe ń tọ́ka sí ẹyẹlé kan náà ni o ìyẹn ni pé ẹni yẹn náà ò tún nǹkan tó bá ń jẹ́ bí ikú àbí tí ọ̀tá yàtọ̀ sí pé ọlọ́jọ́ ti dé o tó bá jẹ́ pé ọ̀tá àbí kinní kan òun ti kú sí ikú yẹn ò ní pa nítorí pé wọ́n fi ẹyẹlé ṣe ìrànà òkú ṣe ń gbọ́ mi tí Awure yìí bá dun ara tán méjì lẹ́nu yẹn máa bímọ ọmọ tó yẹ kó jẹ́ pé ẹ̀kan ṣoṣo ní òbí Ọlọ́run ó bless ẹ̀ àwọn nǹkan yìí èèyàn fi ń tọrọ oore lọ́wọ́ Ọlọ́run ni Ọlọ́run á wá bless ẹ̀ ní ìlọ́po méjì àbí jù bẹ́ẹ̀ lọ ṣe ń gbọ́ àlàyé mi àtọ̀tún o àtòsì lẹ́yẹlé fi ń kórè ajé wọlé o ajé yóò wà pọ̀ fẹ́ nìyẹn ní yanturu sẹ́mu kórè ẹyẹlé nìkan ni a sì wà ṣẹ̀gẹ́tì ká tó wá sọ pé àwọn nǹkan yòókù so àwọn Awure kan wà ṣe ń gbọ́ mi tó jẹ́ pé Awure nìkan ni wọn ò ní pé Awure ilé nìkan àbí Awure ọjà nìkan a máa ń perú àwọn Awure yẹn ní Awure ńlá
ṣàṣà nírú èèyàn tí ò lè lò, ṣàṣà nírú iṣẹ́ tó ń ṣe tó ò lè lò a máa ṣiṣẹ́. So gbogbo ọ̀nà ó ṣe é ṣe kó má mọ̀ owó wá lẹ́nìí kí ẹnìkan pè é pé wọ́n dẹ̀ ríṣẹ́ kan fọ́mọ ẹ o ti wúre kan wá. Nǹkan tó wáyà máa dire ni ó máa mú wá fún èèyàn lọ́tún lọ́sì, ṣe get me, ìyẹn là ń pè ní àwúre. Now àwa eléyìí tẹ́ wá ń béèrè pé ṣé èwo náà ń pè lóṣólẹ̀ yẹn. Òṣólẹ̀ ó jẹ́ ẹ̀yà àwúre kan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà wípé ó lágbára ju àwúre lọ, tó sì jẹ́ pé irọ́ pátápátá ni. Òṣólẹ̀ ò lágbára ju àwúre lọ, ṣùgbọ́n òṣólẹ̀ lè mú owó. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyí, torí mo rí pé àwọn kan ti ń sọ pé ìyàtọ̀ ìṣàyàtọ̀. Mo wá rí pé àwọn èyí ò mọ nǹkan tí wọ́n ń ṣàlàyé ni, nítorí pé ẹni tó bá ti dán ìkíní wò, tó ti dán kejì wò, tó ti ṣe fún yàn rí, tó ṣe fúnra ẹ̀ rí, kì í ṣe pé ṣe fún yàn nìkan, á mọ nǹkan tí àwúre àti òṣólẹ̀ wà fún. Now òṣólẹ̀ ní oògùn tó máa ń fa owó, oore owó nìkan, oore owó ló dára fún jù. So o wá lè gbowó yẹn kó fi ṣe nǹkan tó wù ẹ́ o, ṣe ń gbọ́ mi, kì í ṣe pé ó máa lọ kó pàánù fún ẹ àbí kó kinní kan àbí jẹ́ kí n rán ọmọ ẹ lọ sílé owó ni ó mú wá. Now tó bá wá fẹ́ mú owó yẹn wá, á wá mú owó yẹn wá kìtì mean pé lódìdí. Ó lè fa èèyàn ẹnìkan wá fún ẹ tó jẹ́ pé ó lè fa contract ẹyọ kan fún ẹ tó jẹ́ pé o lè gba 10 million ní orí ẹ̀. Ó depend lórí iṣẹ́ tó o bá ń ṣe. Tó bá ti fa owó odidi yẹn wá, ó tún dọjọ́ tó o bá tún lò ó, àbí tó o bá tún padà lò bí ìgbà méjì kó tó tún fa ìmíì wá. Ṣùgbọ́n tó o bá lo àwúre tó o dẹ̀ ń ṣiṣẹ́ tó o fi rí 10 million nínú òṣólẹ̀ yẹn lójú ẹsẹ̀ tó o lo àwúre yẹn, ẹnìkan lè wá gbéṣẹ́ 10,000 fún ẹ, 10,000 naira. Ẹlòmíì yóò wá sọ fún ẹ pé òun dẹ̀ fẹ́ ṣe irú iṣẹ́ yẹn, yóò gbéṣẹ́ 100,000 fún ẹ. Ẹlòmíì yóò gbéṣẹ́ 500,000 fún ẹ. Ẹlòmíì yóò gbéṣẹ́ 2 naira fún ẹ. Ẹlòmíì yóò gbé akó èrò púpọ̀ wá. So láàrin nínú àwọn èèyàn púpọ̀ yẹn, ẹlòmíì yóò wá 1 million níṣẹ́ tiẹ̀, ẹlòmíì yóò wá 2 million, ẹlòmíì náà yóò gbé 10 million tí òṣólẹ̀ yẹn náà gbé wá, yóò tún gbé wá náà. Ẹlòmíì yóò gbé 20 million yẹn wá, ṣe get me. Ṣùgbọ́n òun máa mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá láti wá máa bá ẹ ṣiṣẹ́ tàbí ta ọjà tí òun tà àbí ra ọjà tí òun tà. Ṣé ń gbàdàyé mi? Ṣùgbọ́n òṣólẹ̀ agripẹ nìkan tá wá bá ẹ ṣe business pọ̀ tí wàá dẹ̀ ti rówó kìtì lẹ́ẹ̀kan. So tó bá ti tún lo òṣólẹ̀ míì, wàá tún rí oore míì, ṣe get me, tó jẹ́ odidi náà ni. Tó bá ti tún lo òṣólẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí, wàá tún rí. Ṣùgbọ́n tó bá lo àwúre, a máa mú èèyàn lọ́tọ̀ oríṣiríṣi èèyàn. Ṣùgbọ́n o lè sọ wípé bóyá 10 million ni ó mú wálẹ̀ kan. Ó lè mọ èèyàn tó jẹ́ pé àwa sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ 100 naira ni ó sọ fún òun fẹ́ ṣe. Ṣe get me. Ṣùgbọ́n òṣólẹ̀ odidi oore ni ó mú wá. So bó ṣe jẹ́ nìyẹn. Tá bá wá wò nínú òṣólẹ̀ àti àwúre, èwo ló fẹ́ dàbí pé ó dáa jù? Àwúre. So àwọn baba ńlá baba wa àwúre ni wọ́n máa ń ṣe. Ṣé ń gbọ́ mi? Ṣùgbọ́n ayé ti di ayé ọ̀làjú. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan, àfẹ́ máa sọ wípé à ń ṣe òṣólẹ̀. Àwọn ẹ̀yà míì ni wọ́n mú òṣólẹ̀ wá sílẹ̀ Yorùbá. Gbogbo ẹnu ni mo fi ń sọ. So òṣólẹ̀ dẹ̀ pé sóríṣiríṣi. Ṣé ń gbọ́ mi? Kì í ṣe kán sọ wípé òṣólẹ̀ nǹkan tó dáa ni. Ṣé get me? Ìyàtọ̀ tó wà láàárín ẹ̀ òun ni a sọ fún yín. Òṣólẹ̀ kì í ṣe oògùn owó o. Ìyẹn tó yàtọ̀. No. Òṣólẹ̀ kì í ṣe oògùn owó. Àwọn míì máa ń rò pé bóyá oògùn owó ni.
òun náà máa ṣí ìyàn lọ́kàn láti pé kí wọ́n wá bá ẹ̀dá bísínẹ́sì pọ̀. Nǹkan tí àwọn yẹn ń ṣiṣẹ́ fún náà ni pé kí wọ́n ṣí ẹlòmíì lọ́kàn, ẹni tó ti gbàgbé ẹ ṣe gẹ́tì bó ṣe jẹ́ nìyẹn. Tó bàbá wa ẹ ṣé gan-an. Irúfẹ́ àwọn èèyàn wo ló lè máa lo àwúre? Irúfẹ́ ẹni tó lè lo àwúre, ẹni tó bá ń tajà, yálà òun tà ní kékeré, òun tà ní púpọ̀, tàbí onílé iṣẹ́ ńlá, àwúre, ó ní àǹfààní láti lo àwúre. Ẹni tí ó ń ṣiṣẹ́ ọwọ́, àwúre dáa fún. Bàbá mi, ìyá mi, bàbá mi nílé lóko, àwúre dáa fún. Ojú ọmọdé ò dàgbàlagbà tó bá ti níṣẹ́ ọwọ́ tó ń ṣe, ó nílò àwúre. Tó bá ní ilé ìwé tó dá sílẹ̀, àbí oní kọ́ńpìnì tó dá sílẹ̀, àbí àwọn oníjọ náà máa lò. Nǹkan kí nǹkan tó bá ti lè máa ṣe, ó nílò àwúre. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa ń rò wípé àwúre ò ṣiṣẹ́ fún wọn, tó sì jẹ́ wípé kì í ṣe pé àwúre yẹn ò ṣiṣẹ́, ṣùgbọ́n irúfẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe gangan àwúre ò lè ṣiṣẹ́ sí. Àwọn kan máa ń pè mí nílùú òyìnbó, bàbá ọ̀rẹ́ wọn kan sọ pé èmi ni mo ṣàwúre kan fún wọn, èmi ni mo ṣe kinní kan fún wọn, pé kí n ṣe àwúre yẹn fáwọn náà. Máa ní iṣẹ́ wo lẹ ń ṣe? Ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé ṣẹ̀ fún ẹni, tó jẹ́ pé ní iye wákàtí tó o bá fi ṣiṣẹ́ náà fi máa sanwó fún ẹ, bó o lo àwúre kò lè ṣiṣẹ́. Ọ̀rọ̀ mi ò yé yín, nítorí pé kì í ṣe àwúre yẹn ló máa bá ẹ bù sí wákàtí tó o lò náà. Tó bá ń lò á dàbí pé o ò ríṣẹ́ ẹni. Ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba tó jẹ́ pé general àwúre ló lò pé o fẹ́ máa rí owó, yàtọ̀ sí pé bóyá tí àsìkò àti gbé èèyàn ga níbi iṣẹ́ ẹ bá jáde tí wọ́n á gbé ẹ ga, kò ní ríṣẹ́ o, kò lè ríṣẹ́. Tó bá tẹ̀ máa ríṣẹ́, àwọn èèyàn á kàn tá lára ẹ, kò ní mọ̀ pé oògùn yẹn ṣiṣẹ́. Mọ̀ reason, nítorí pé owó oṣù ni ó gbà. Ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé owó oṣù ló ń gbà tí ò dẹ̀ níṣẹ́ míì kún iṣẹ́ tó ń ṣe, àwúre ò lè jẹ́ fún. Dráìvà ò lè lo àwúre. Dráìvà tó jẹ́ wípé tọ́ọ̀nù ni wọ́n ń tò níbi iṣẹ́, níbi ọjà wọn. àmì bus driver. Bus driver tó jẹ́ pé wọ́n máa tò turn ni, turn by turn, tó jẹ́ pé bàbá Kàsálí ìwọ ni tọ́ọ̀nù tiẹ̀ kó. Nígbà tí bàbá Kàsálí tí èrò ti kúnnú mọ́tò tiẹ̀, ó tún kan bàbá Sunday wọ́n ló kàn. Kí bàbá Sunday wá lu àwúre, kò ní kí wọ́n ní kí ó gbé èrò tó pọ̀ wá tó ju ti bọ́ọ̀sì yẹn lọ. One. Number two, bàbá Sunday yìí tó lu àwúre yìí kò ní kí wọ́n fún ní tọ́ọ̀nù mẹ́ta kan tó fún bàbá Kàsálí padà. So a kàn máa lu àwúre yẹn lórí tẹ́lẹ́ngẹ́ ni, kò ní mọ̀ pé àwúre yẹn fẹ́ ṣiṣẹ́, ṣùgbọ́n nǹkan tó ń ṣe ni ò bá àwúre ṣiṣẹ́. So ẹlòmíì náà máa lu àwúre, á jókòó sílé, kò ní ríṣẹ́. Mo ní ọ̀rẹ́bìnrin kan, ó mú ọkọ ẹ̀ wá sọ́dọ̀ mi nígbà kan rí. Ọ̀rẹ́bìnrin ni, ó wá ní bàbá, òun ti rí àwúre tí mo ṣe fún lágbájá nígbà tó wá sọ́dọ̀ mi lójú nígbà yẹn, pé kí ǹjọ́ kí n ṣe fọ́kàn. Ọkọ ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe? Ó ló ṣẹ̀ṣẹ̀ ṣetán nílé ìwé ni. Ó ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ kan ká tó ṣe àwọn, ó ní kí n ṣe àgbáhùn ṣe fún lójú ẹsẹ̀. Mo ní òkè, ṣé o rántí bá a ṣe àwúre yẹn fẹ́ nìyẹn gbà yẹn tó wá dúpẹ́? Ó ní bẹ́ẹ̀ ni. Torí pé kó mọ̀ sọ pé mi ò ràn ẹ́ lọ́wọ́, èmi máa fowó ara mi ṣe nǹkan yìí fún ẹ. Nǹkan tí mo ṣe fẹ́ nìyẹn gbà yẹn mo ṣe fún níwájú ilé, níwájú Ọlọ́run ọba. Ẹni yẹn eléyìí tó jáse jẹ ó ṣe, eléyìí tó jọ ọ̀dọ̀ mi náà ló ti bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ lo àwọn nǹkan náà. Bó ṣe ní kóun jáde wọ́n fẹ́ máa lọ lọ́dọ̀ mi, àlejò mi wọlé, àlejò yẹn rí ó ní arákùnrin má rẹwà o,
ó sì kí ọwọ́ bọ àpò ó ka 10,000 naira ó kó fún ó ríṣẹ́ ẹ̀ ṣùgbọ́n kì í ṣọ̀nà tó yẹ kó gbà ṣiṣẹ́ nìyẹn tó bá jẹ́ pé ó níṣẹ́ tó ń ṣe ni tó ní business tó ń ṣe ẹni yẹn máa pè dá iṣẹ́ wo lẹ́ ń ṣe àwọn náà dáhùn pé nǹkan báyìí lòún ṣe ẹni yá fún ní business á fún ní contract lójú ẹsẹ̀ ṣùgbọ́n 10,000 yẹn kò lè tó wọ́n jẹun lọ́jọ́ mẹ́ta náà ẹlòmíì náà tó bá tún lo Awure yẹn ẹlòmíì á tún fún ní ẹlòmíì tún lè ní àwọn kan rántí ẹ báwo ló ṣe ń ṣe báyìí á tún fún ní bíi 2,000 5,000 ṣe ń gbé àlàyé mi tó òun ò wá nígbà wípé ojú ẹsẹ̀ ló sọ wípé bàbá kí ni yẹn máa ti ń ṣiṣẹ́ mo ní kò ṣiṣẹ́ kankan o ò lè ríṣẹ́ ó dìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wá wà tó jẹ́ pé wọ́n ti lu Awure àwọn wá ríṣẹ́ nígbà tí wọn ò tí ì níṣẹ́ lọ́wọ́ Awure yẹn máa lọ dúró síbì kan ni ọdún tó bá ti ní nǹkan tó ń ṣe tí Awure yẹn lè jíṣẹ́ fún á padà wá máa ṣiṣẹ́ fún nítorí wípé spiriti ẹ ló bó ṣe ń lu Awure yẹn òun ó dàbí pé ẹni tó ń ṣe facial cleansing tó ń nu ojú ẹ̀ ní gbogbo ìgbà tó ń tọ́jú ojú ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí ló ṣe ń tọ́jú ẹlẹ́dàá ẹ̀ níbi tó wà gbogbo nǹkan tó ń lò yẹn o fi ń tọ́jú ẹlẹ́dàá ẹ̀ pé kí ó lágbára sí láti ṣiṣẹ́ fún ẹ á lè jáde láti ṣiṣẹ́ fún ẹ á jáde láti gba contract fún ẹ á jáde láti lè gba oore fún ẹ ṣùgbọ́n strength tó níyẹn gbogbo agbára tó o ti fún tó ti ní agbára yẹn tí ò rí ibi tó máa lò sí strength yẹn máa wà ń bẹ agbára yẹn máa wà ń bẹ ọjọ́ tó bá ti rí ibi tí ó lè lò sí ọjọ́ yẹn náà gangan ló máa lò so bí o ṣe jẹ́ nìyẹn. tó mo lérò pé ẹ ń gbádùn àlàyé tí bàbá wa ń fún wa lórí Awure ní èní lórí pàtàkì oògùn bàbá mo bá tún bèrè lọ́wọ́ yín kí ni ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn mìíràn lórí nípa Awure torí àwọn kan kíní àárí kíní pẹ̀lú ẹ̀ kíní. ìgbàgbọ́ àwọn èèyàn ní àwọn ẹlẹ́sìn mìíràn ní wípé nǹkan bí ni pé Sátánì ni àwa ò sì ní Sátánì nílẹ̀ Yorùbá kò sóhun tó ń jẹ́ Sátánì nílẹ̀ Yorùbá ṣe ń gbàlàyé mi inú Bíbélì náà ti rí Sátánì àti inú Kùránì kò sí nílẹ̀ Yorùbá wa àmọ́ ohun tó ń jẹ́ Sátánì láti ọjọ́ táláyé ti dáyé títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àmọ́ nílẹ̀ Yorùbá kò torí kò sífá tí wọ́n máa kìkìkì kò sí nǹkan tó wà nílẹ̀ Yorùbá tí fáwọn sọ̀rọ̀ nípa ẹ̀ kò dẹ̀ sífá tí wọ́n máa kìkì títí tí wọ́n sọ pé adífá fún Sátánì àbí ó sọ̀rọ̀ kan Sátánì ṣe ń gbàlàyé mi so gbogbo nǹkan yìí pátápátá fún ìrànlọ́wọ́ ara wa ni Olódùmarè dá fún nínú ẹsẹ̀ Ifá sọ fún wa wípé gbogbo ohun tí Olódùmarè dá dára ni so Awure ó jẹ́ nǹkan tó dára tó o lè fi ran ẹlẹ́dàá ẹ lọ́wọ́ kí ẹlẹ́dàá ẹ náà lè ràn ẹ́ lọ́wọ́ ṣe ń gbàlàyé mi ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé Awure ló yọ ìran wọn kúrò lóko òṣì bẹ́ẹ̀ ni gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n lówó lálàlàlàlà àwọn bàbá ńlá wọn ti ń lu Awure ẹni tí ìràn ẹ̀ bá ti dolówó tẹ́ bá padà tòṣì ó máa pẹ́ wọn kì í tá ti sábà tòṣì ẹ lọ wo àwọn tán lówó lónìí kí ẹ lọ wo bàbá wọn àwọn tó bá lówó lónìí tẹ́ ẹ mọ̀ yẹn ẹ lọ wo àwọn ọmọ wọn káwọn gan tó sọ pé wọ́n máa jáde kúrò láyé ọmọ wọn náà ó ti máa lówó àsìkò kan wà tó jẹ́ pé ìwọ gan ò ní lu Awure mọ́ o ti ní connection o ti ní gbogbo nǹkan tó yẹ kó o ní ìwọ gan ò ní láti lu Awure mọ́ nítorí pé Awure gangan ti lẹ́dàá ìgan ti strengthen ẹ o ti ní agbára o ti Ọlọ́run ti kẹ́ ẹ tó jẹ́ pé ibi tó bá nawọ́ sí gan Awure ni mọ́ àwọn tí wọ́n lò sẹ́yìn yẹn àwọn ọmọ wọn ò dé bá wọn ṣe gẹ́ẹ̀tì mi so wọn ò mọ̀ wípé Awure tí bàbá wọn lò tí bàbá wọn náà lò òun ló sì ń ṣiṣẹ́ nínú ara wọn ṣe gẹ́ẹ̀tì àlàyé mi so bí àlàyé yẹn ṣe jẹ́ nìyẹn àwọn kìrìsìtẹ́nì wọ́n gbà pé nǹkan burúkú ni àwọn mùsùlùmí wọ́n gbà pé nǹkan burúkú ni ní bó ṣe ń wàásù fún wọn ní o tí ò dẹ̀ rí bẹ́ẹ̀
àwọn tí wọ́n ń lo òróró tí wọ́n ń ṣàdúrà sóróró ṣé bí nǹkan táwa náà ń ṣe nìyẹn. Awure náà nìyẹn. Awure ní ìṣe bí ṣàlọ́mù nǹkan tí wọ́n rọ sí tẹ́lẹ̀ ẹ̀mẹyẹ àwọn táwa náà ti ṣe fún rí ni tí wọ́n lọ ń ṣe níbòmíì ṣe ń gbára yé mi. So fún díẹ̀ yìí oníkù ló mọ̀ọ́kà alára ló mọ̀ bó ṣe ń ṣeun ó gba òróró ó ń lò ó ọjà rẹ̀ ń yá ti mọ̀ pé wọ́n ti mísì nǹkan mọ́. Bẹ́ẹ̀ ni omi tí wọ́n ní kó fi wọ́n ọjà rẹ̀ ó ti ní nǹkan tó ti ṣe sí náà. Tá a bá fẹ́ ká ṣe àáṣe omi mo lè kọ́ yín mo lè àáṣe omi yẹn sìn ṣe bí mo ti kọ́ àwọn èèyàn rí pé tí òkúta bá wà nínú ọjà téèyàn rí i pé ọjà òun ò tà ó kùtà lọ́gùn nǹkan yìí wọn omi dẹ̀ ní ṣùgbọ́n o ti pa á sọ o ti pè gèdè o ti pè gbogbo ẹ̀ o ti pè sínú omi o dẹ̀ ti lọ fi wọn ọjà á máa tà ní wàràwàràwàràwàrà tí o sì ní ìpalára kankan ju wípé o kàn o ṣí ojú àwọn èèyàn ó dàbí pé nǹkan tó fi bu àwọn èèyàn lójú tí wọn ò fi rí ọ̀dọ̀ tiẹ̀ o wẹ́ kúrò àwọn èèyàn wá rí ẹ ìyẹn ni wọ́n ń pè láwùjọ. So ọ̀pọ̀lọpọ̀ táwa sọ pé kí o má lo Awure ọ̀pọ̀lọpọ̀ ọmọ irọ́ ni wọ́n pa Awure náà ni wọ́n fi gbé ìwọ gangan tó fi wá sí ọ̀dọ̀ wọn. So bó ṣe jẹ́ nìyẹn. Ṣé bàbá Awure lílò ṣé ó ní èèwọ̀ kankan náà? Tí èèyàn bá ń lo Awure báyìí kò sí nǹkan tó wà láyé tí ò léèwọ̀ kò sí láyé tí ò ní èèwọ̀ gbogbo nǹkan tí bẹ́yìn gan ṣe wà báyìí léèwọ̀ ní nǹkan tí like ṣe ń gbọ́ mi gbogbo pé èèyàn ń bá obìnrin lò pọ̀ ẹni oògùn èèyàn gbọ́dọ̀ fọwọ́ kàn ìyẹn ìkíní. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí obìnrin bá wà nínú àlejò rẹ̀ tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kàn án. Bẹ́ẹ̀ ni Awure tí èèyàn bá wẹ ọṣẹ Awure tán pẹ̀lú kànkàn tó fi wẹ̀ kò gbọ́dọ̀ wọ́n kọ̀ọ̀kan yẹn kó ṣán kọ̀ọ̀kan yẹn báyìí wàrà tó bá ti ṣán kọ̀ọ̀kan yẹn Awure yẹn ó ti ṣán dànù nìyẹn. Ṣé ẹ gbọ́ àlàyé mi? Now tí èèyàn bá wá wẹ Awure èèyàn ò gbọ́dọ̀ wá bá níbi tó ti ń wẹ Awure yẹn pé bàbá alágbájá owó kẹrosíìnì ẹ sáré fún mi. Obìnrin tó bá ti lọ ṣe bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ òun ló fẹ́ bà Awure yẹn jẹ́ kò fẹ́ kí Awure dé níbi tó máa ń gbé Awure sí ibi tó ní ìmọ́tótó ni o gbọ́dọ̀ máa gbé Awure bọ̀ nínú ilé kó o dé orí bẹ́ẹ̀dì bó ṣe dé o fẹ́ bọ́ aṣọ ẹ̀ o wá jù sórí bẹ́ẹ̀dì tí wà àti obìnrin ti ń lájọṣepọ̀ àbí ìwà àtọkùnrin ti ń lájọṣepọ̀ o ti bàjẹ́ already. So bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ohun tí Awure jẹ́ àwọn ìwọ̀ tá a lè sọ pé Awure ní nìyẹn bó ṣe jẹ́ nìyẹn. Bàbá ẹnìkan ti béèrè question kan wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n ní iṣẹ́ personal side jobs àwọn iṣẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ bíi auto mechanic technician pé ṣé àwọn náà lè lo Awure. Bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ mẹkáníìkì pé side job dáadáa ebi tí wọ́n bá ti ń lò ẹnu kí wọ́n rẹ́ni máa pè wọ́n fún iṣẹ́ náà ni kò sí nǹkan míì tó wà ń bẹ̀ kì í ṣe pé spirit kan yóò wá gbówó fún ó kàn fẹ́ fi à ń pè ní business booster ṣe gẹ́ẹ̀tì mi ó máa boost èèyàn ó máa boost iṣẹ́ èèyàn ó máa boost kàríà èèyàn àwọn tí wọn ò rí tẹ́lẹ̀ wọn á ríran rí. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. tó gbogbo yín tẹ̀ ń gbọ́ bàbá wa dẹ̀dẹ̀ fẹ́ kí bàbá wa ṣe Awure fún yín kò sí wàhálà ń bẹ ẹ lè pè wọ́n lórí àbí ẹ fẹ́ béèrè kankan lórí Awure personal question ẹ lè pè wọ́n lórí 08138475132 ọkẹ lọ sí comment section wa kẹ́ lọ béèrè question kan tó bá tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ẹ jọ̀ọ́ ẹ máa like àwọn programs ẹ bá wọn pé ẹ ń gbádùn ẹ máa bá wa like
ẹ máa share ẹjọ́ ẹ máa share fáwọn family members àwọn fans àwọn ọ̀rẹ́ ó lè yé wọn dáadáa káwọn náà lè ní àǹfààní láti kọ́ nǹkan bẹ́ẹ̀ ẹjọ́ ẹ dẹ̀ turn on notification button yín torí anytime tí bàbá wa fẹ́ wá sórí afẹ́fẹ́ ó máa wà easy láti get notification pé bàbá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà máa jókòó ẹ máa kọ́ nǹkan ní níbẹ̀ ká tó tẹ̀síwájú ká tó wọ́n ní a máa tẹ̀ sí ilé agbára ẹ jẹ́ àkọ́kọ́ béèrè question kan lọ́wọ́ bàbá ṣé àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ ìjọba ṣé àwọn náà lè lo Awure mú ọpẹ́ ti gbẹ́nu síbẹ̀ yẹn lẹ́ẹ̀kan. àwọn tó ń ṣiṣẹ́ ìjọba wọn ò lè lò ìdí kí ni wọn ṣe fi lè. nítorí pé iye owó oṣù náà ni wọ́n gbà ṣùgbọ́n iṣẹ́ máa pọ̀jù fún wọn torí pé àwọn ọ̀gá wọn máa bẹ̀ wọ́n níṣẹ́ léraléra wọn ò ní mọ reason bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe so à ń lọ sílé agbára wa tá bá tún padà wá ètò continue pẹ̀lú bàbá wa Ọba Ìlà Ifá. Ọba Ìlà TV. Ọba Ìlà TV. Ọba Ìlà jẹ́ kó yé wọn. Ọba Ìlà jẹ́ kó yé wọn. Láàmì ní bàtà ń kẹ́rọ̀ tún fẹ́. Ọba Ìlà jẹ́ kó yé wọn. Ó gbọ́dọ̀ yé wọn ni wípé Ọba Ìlà Trado Medical Limited ti gbé egbòogi Jagunlabi bitters jáde fún ìwòsàn ọmọ aráyé. Jagunlabi bitters awogbo àrùn bíi ju ẹ̀dà àtọ̀sí kí ọmọkùnrin má lè ṣe déédéé kí nǹkan oṣù obìnrin kó máa ṣe ségesège aromọléegun kíríkíríkí ara kó máa roni góòm. Jagunlabi bitters á bá ọ ṣàwárí àìsàn tí ń bẹ lára rẹ jáde ní fínífíní. Ìwọ ọkùnrin tí ò lè tí àtẹ̀kálẹ̀ dò lórí obìnrin gbé Jagunlabi bitters lura kára rẹ kó jí pépépé. Tí ẹ bá fẹ́ jẹ́ ìkan lára àwọn alágbàtà egbòogi Jagunlabi bitters ẹ kàn sí ilé iṣẹ́ Ọba Ìlà Trado Medical Limited number 6 John Great Court Ọba Amusa Igbó Ẹ̀fọ̀ Lẹ́kì Àjà tàbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081 38 47 5132 081 38 47 5132 tàbí 080 35 61 65 74 080 35 61 65 74. Tí ẹ bá tún fẹ́ ṣe àyẹ̀wò ara yín ẹ tún lè kọ́ sí Dr. Ifáṣèyí Ọba Ìlà tàbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081 38 47 5132 081 38 47 5132 Chief Dr. Ifáṣèyí. Pataki Ogun pẹ̀lú bàbá wa Dr. Ifáṣèyí Fásọmí tí gbogbo yín mọ̀ gẹ́gẹ́ bí Ọba Ìlà Ifá lórí Ọba Ìlà Ifá online TV lórí YouTube, Facebook, Instagram. Mo lérò pé ẹ̀ ń gbádùn gbogbo ètò tí à ń gbé kalẹ̀ fún yín. A ṣì wà lórí topic tèmi tó jẹ́ Awure. Adẹ̀fẹ́ tẹ̀síwájú kí àwọn bàbá wa máa kọ́ wa ní ẹ̀kọ́ àbíkọ́ dẹ̀ máa fún wa ní ọ̀rọ̀ lórí Awure. Bàbá, báwo ni wọ́n ṣe ń ṣe Awure tàbí àwọn èròjà wo ni wọ́n máa ń lò fi ṣe Awure? Àdúrà gbogbo wa ni ó gbà. Tá a bá ní kí a sọ̀rọ̀ lórí àwọn èròjà tí wọ́n ń lò ṣe Awure àti bí wọ́n ṣe ń ṣe Awure, ó pín sí ọ̀nà tó pọ̀. Ká kọ́kọ́ mú láti bí èròjà tí a fi ń ṣe Awure. Bí ẹ ṣe gbọ́ lẹ́ẹ̀kan wípé orí olórí ní kọ́lé fún ẹyẹlé ẹtìgẹ́ tọ̀tútòsì lẹ́yẹlé fi ń kórè ajé wọlé, èrùkùkù kì í jí kó má kóso ẹsẹ̀, gbogbo ara ní ṣẹfúṣẹfú fi ń ṣẹfún ajé. Ewé wà tí wọ́n ń lò ṣe Awure. Lára àwọn ewé tí wọ́n fi ń ṣe Awure òun ni ewé ṣẹfúṣẹfún ajé. Ìyẹn ni pé gbogbo ara ní ṣẹfúṣẹfú fi ń ṣẹfún ajé. Ẹ ti mọ̀ pé kí nìyẹn pé ajé nìyẹn. Ewé kan wà wọ́n pè lómìní. Òmìní dé ọlọ́jà ewé ire gbogbo ní tòmìní. Ṣẹ́mọ̀ ó ti ń mìnì pé ire gbogbo ní ojú ẹsẹ̀ téèyàn bá ti ń lo ewé òmìní ṣe Awure. Now ire ò lórúkọ méjì, ire ni ere ń jẹ́. Ewé kan wà tí wọ́n ń pè léwé ire, ewé kan wà tí wọ́n ń pè lákìsàn. Tilé tọ̀nà ní sọ fún
àkísàn ìyẹn ni pé béèyàn wà nínú ilé o bó ṣiṣẹ́ o bí ó ṣiṣẹ́ yóò máa san bó lọ rìn àjò bó sì jẹ́ pé inú ìlú ara ẹ̀ ló ti ń ṣiṣẹ́ yóò máa rí rere ṣe níbẹ̀ oríṣiríṣi ewé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàwérè pèpè lọ pé àwọn tí wọ́n máa wá bá mi rájà fún mi ṣàwérè pèpè ewé kan wà tí wọ́n ń pè léwé ògò mi dé ọmọ ẹlẹ́wùjí ẹnìkan ni mo pè igba ni kó máa wá jẹ́ mi ewé kan wà tí wọ́n pè léwé ẹ̀là orí gbogbo igi oko ni ẹ̀là ṣe ń là ìfánù ó là ní tèmi ẹ̀là ń bẹ nínú oko èmi kàṣà ẹ̀dẹ́ ni ọ̀là so àwọn ewé yẹn bẹ́ẹ̀ oríjì ló ní kàn fi re tèmi jì mí ìṣáájú ló ní kàn fowó ńláńlá kàn fi ṣe ṣáájú mi ewé nìyẹn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà lọ́gbọ̀n lẹ́gbẹ̀ẹ́dógún ní ti àwọn ẹranko ó depend lórí irú àwúre tá a fẹ́ ṣe kò sí ẹranko tí wọn ò lè lò láti fi ṣe àwúre tá a bá ní tán bá rí àwọ̀ ẹkùn tí wọ́n bá fi ṣe àwúre tí ò bá sí pé ti ayé pé kánmọ́ rẹ̀ kùn àbí pé wọn ò fẹ́ kí wọ́n máa lo àwọn ẹranko mọ́ tí èèyàn bá rí àwọ̀ ẹkùn tí èèyàn bá rí àwọ̀ ẹkùn tó bá fi ṣe àwúre dandan ni wípé kí òun rí ṣe nítorí pé owó tó ná lánàá kọ́ ló máa rí lẹ́mìí ó máa rówó tuntun míì ni ọjọ́ tó bá ti lò ló máa rówó ẹ̀ nítorí pé ẹkùn kì í jẹrẹ ìkàsìn owó àná ti di ìkàsìn lọ́wọ́ mi mo gbọ́dọ̀ rówó tuntun ṣe ẹgbẹ́ àlàyé mi dandan ni pé kí o rówó now tá a bá ní kí wọ́n lo ẹyẹlé tọ̀tútòsì lẹ́yẹlé fi kórè ajé wọlé now tí wọ́n bá lo abo adìyẹ wọ́n á ní ọjọ́ tí adìyẹ bá ti sunkún ìyẹ́ ni wù máa ń bò ó èmi lágbájá èmi náà mo sunkún owó lónìí ò kí n rówó kí n rí towó ṣe tí wọ́n bá ní kí a lo ewúrẹ́ wọ́n á ní orí ewúrẹ́ ni ewúrẹ́ fi ṣílẹ̀kùn ọ̀la kí orí mi kó ṣílẹ̀kùn ọ̀la fún mi lénìí tí wọ́n bá ní kí wọ́n lo ẹran ajá wọ́n sọ pé wágbà báyìí ni wọ́n ń pe ajá tí a bá ní kí wọ́n lo àgùntàn wọ́n á ní àgùntàn kó o tán re tèmi bọ̀ owó ń bọ̀ ńlá àgùntàn ké tá a bá ní ká lo ẹlẹ́dẹ̀ ẹ̀yọ wọ́n á ní orúkọ tá a pè mọ́ ẹlẹ́dẹ̀ lára tí ń dẹ̀ ilẹ̀ kì í le kí ẹlẹ́dẹ̀ má fi mú tu kí ara má ṣe ni mí kí ara ó bẹ̀ mí gbẹ̀dẹ̀ sówó sálàáfíà síre gbogbo so orí ẹranko la ṣe wà tá a bá wá ní ká lọ sí orí àwọn ẹranko tó wà nínú igbó tán bá ti lo ẹyẹ ọ̀sìn tán bá fi ṣe àwúre wọ́n á ní ọ̀sìn ló ní kán wá péjọ fowó sìn mí láyé igúnnugún ló ní kí ayé mi ó gún gẹ́gẹ́gẹ́ àkàlàmọ̀gbò ló ní kí wọ́n wá gbéra kàǹkà kalẹ̀ sọ́dọ̀ mi tán bá lo ológbò ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin ìyá ayé mi ò ológbò lásán lèmi ń sọ o so tí wọ́n bá ní kí wọ́n lo ológbò ṣe àwúre wọ́n á máa sọ pé ti létọ̀nà la fi ń jí ológìní tòkè tàjà la fi ń jí èsè tìgbó ti jù tó wájú orí kìnìún ni wọ́n lò àbá òkè tìgbó ti jù la fi ń jí kìnìún tá a bá lo ẹran ìkookò ṣe àwúre wọ́n máa sọ wípé àdédàdà dé ìkookò àdé ìkookò kì í sí ọmọ ẹranko lónìí bí mo ṣe ń jáde kí n má ṣe ṣe ire kí ire kó dé fún mi kí n ṣe àrìbápàdé oore tá a bá wá ní àwọn igi àkókò àrìnàkò àkókò kí n kóre lónìí kí ire ó kò mí lóríṣiríṣi bẹ́ẹ̀. káwọn sọ pé gbogbo nǹkan tí Olódùmarè ti dá pátápátá ló ti ní ọ̀nà tí wọ́n lè lò wọ́n sí nǹkan tó jẹ́ èèwọ̀ tí wọn ò kì í fi ṣe àwúre òun ni èèyàn èèwọ̀ ni wọn ò gbọ́dọ̀ fi èèyàn ṣàwúre. gbogbo àwọn bàbá ẹ má bínú sàmì ìgbọ̀rọ̀ gbogbo àwọn tá à ń rí lórí social media tó máa sọ pé ẹnìkan ló ní kàn lọ gẹ̀rùn èyí tá a rí last week ní ṣáìdì àjà tán ní pé kó pa ìyàwó ẹ̀. ìyẹn ò kì í ṣe Ògún ilẹ̀ Yorùbá kò sí ìyẹn nínú Ifá
èèwọ̀ ni mo ti ṣe program kan rí pé babaláwo ò gbọ́dọ̀ lo èékánná òkú lásán èèwọ̀ rárá èèwọ̀ ni ihun tó Ifá ti gbé gbogbo àwọn tó bá máa lo àwọn ẹ máa gbọ́ àlàyé o rí pé wọn ò kì í. Go on break. ọba ẹ̀làjẹ́ kó yé wọn ọba ẹ̀làjẹ́ kó yé wọn láàmì ní bàtà ń kẹ́rọ̀ tù fẹ́ ọba ẹ̀làjẹ́ kó yé wọn ó gbọ́dọ̀ yé wọn ni wípé ọba ẹ̀làjẹ́ medical healing limited ti gbé egbòogi Jagunlabi bitters jáde fún ìwòsàn ọmọ aráyé. Jagunlabi bitters awogbo àrùn bíi ìju ẹ̀dà àtọ̀sí kí ọmọkùnrin má lè ṣe déédéé kí nǹkan oṣù obìnrin kó máa ṣe ségesège aromọléegun kíríkíríkí ara kó máa roni góòm. Jagunlabi bitters á bá ọ ṣàwárí àìsàn tí ń bẹ lára rẹ jáde ní fínífíní. Ìwọ ọkùnrin tí ò lè tí àtẹ̀kálẹ̀ dò lórí obìnrin gbé Jagunlabi bitters lura rẹ kó jí pépépé tí ẹ bá fẹ́ jẹ́ ìkan lára wa. Padà sorry for the break in transmission ẹgẹ́ bíbẹ̀ bàbá wa ṣe sọ̀rọ̀ máa fún wọn ní àyè kan máa bá wa sọ̀rọ̀ lọ. Ìrókò gbogbo ire ní ṣọ̀kánkán ìrókò a lè lo ìrókò wọn fi ń ṣe gbogbo nǹkan tó Olódùmarè dá lọ́rọ̀ kan ṣá yàtọ̀ sí pé wọ́n ń lo èèyàn gbogbo yẹn ni èèyàn nìkan lọ́lọ́run takò tí Ifá takò à ń lo omi fi ṣàwúre bẹ́ẹ̀ ni omi gbóná kì tó bá ti bo omi gbóná sí kì í pẹ́ lẹ́nu kíákíá kó òun lówó ti tòun wọ́n ń lo àkéèké bẹ́ẹ̀ ni dọ́tà kéèké bá ta ni ló máa gbèdì téèyàn bá wọ́n ń fẹ́ ni tó máa sìn tó ń fẹ́ pé kí òun rí àwọn èèyàn tí wọ́n máa à ń pè kí nìkan ní ọ̀kẹ́kẹ́lù díẹ̀ ní Èkìtì lọ́dọ̀ wa lọ́hùn ọ̀kẹ́kẹ́lù díẹ̀ ẹni tí ó máa kẹ yóò wá lo orí ẹṣin tó bá ti wá lo orí ẹṣin ẹ mọ̀ pé ẹṣin ò ní jí kó má lẹ́ni tó máa sìn bẹ́ẹ̀ ni olórí èèyàn ló máa kó fẹ́ ṣe jẹ ṣe ń gbàlàyé mi wọ́n á máa rẹ́ni tó máa sìn tó bá jẹ́ pé èèyàn tó ń wá láàrin ní tó bá ti lè lo ẹṣin yẹn fún dandan ni pé kó rí èèyàn kan bẹ́ẹ̀ ni yẹn tún ṣíwọ́ bẹ́ẹ̀ ni yẹn lọ pé òun ò ràn ẹ́ lọ́wọ́ mọ́ èmi àtúndìdè lágbẹ̀rẹ̀ sí ni bẹ́ẹ̀ ni béèyàn bá ti gbé dígí wojú ẹ̀rín ló máa rí sí á wò pé tóun bá rẹ̀yìn báyìí lòun ṣe máa rí tóun bá ṣe ojú pọ̀ ẹ̀rín yẹn ni ó dáa so bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ẹni yẹn bíi dígí kò sí nǹkan tí wọn ò lè lò ṣe ń gbọ́ mi so ìbéèrè tí ẹnìkan béèrè question kò ní nínú gbogbo èròjà tẹ́tíkà pé ìwọ ló máa ń tètè pick fún Awure. Kádàrá òun ni gbogbo nǹkan ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa rò pé bóyá Awure kò ṣiṣẹ́ fún wọn tí wọn ò bá mọ ilé tí ó bá kádàrá wọn ṣiṣẹ́ ẹlòmíín wà tó jẹ́ pé ó lè má lówó lọ́wọ́ lákòókò tí ó bá dé ọ̀dọ̀ babaláwo á kàn wò pé bóyá òun nìkan sílé kóun bú fún kó má sọ wípé bóyá òun dájú òun lè bú fún ẹ mọ̀ pé kì í ṣe pé ó wádìí lórí ìyẹn pé ṣé ìyẹn máa bá mu kán ṣẹ̀ṣẹ̀ ṣe ń gbọ́ àlàyé mi so fún dé èyí tí wọ́n máa wádìí pé Awure wo ló lè ṣiṣẹ́ fún lágbájá tí wọ́n mọ̀rú Awure tó máa jẹ́ fún ẹlẹ́yẹlé lè ṣiṣẹ́ fẹ́ lòmíì olórí ẹkùn lè ṣiṣẹ́ fẹ́ lòmíì ṣùgbọ́n eléyìí tó máa ń dára jù tá a bá fúnra wa wò ológbò àti kìnìún tó bá jẹ́ pé eléyìí tí ó jẹ́ pé wọ́n lè lo cat family bíi ẹkùn téèyàn bá wá lo ológbò tẹ́nìkan lo ẹkùn dandan ni pé a ti mọ̀ pé tẹkùn yẹn ni ó ṣiṣẹ́ ju ti ológbò lọ nítorí pé ológbò ò lè mú ju eku lọ ẹran tó lógbò lè pa jù ni pé kó pa ọ̀yà àbí ẹtu ṣùgbọ́n ẹkùn lè pa ìgalà ó lè pa edú ó lè pa oríṣiríṣi ẹranko mìíràn ó lè pa túùkú ẹlẹ́dẹ̀ẹ́gàn ẹranko abarapupa
bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ológbò ò lè pa wọ́n ìyáwó ìyá sẹ̀bá ní tẹkùn bẹ́ẹ̀ ni owó ẹ̀ máa yá ni ṣe ń gbọ́ mi ẹkùn kì í jẹ́ náà kàṣẹ so bí ó ṣe jẹ́ gan-an nìyẹn so àwọn ewé oko tí wọ́n jẹ́ náà wà bẹ́ẹ̀ ni aréwé oko tó jẹ́ pé tán bá gun mọ́ṣẹ́ nísìnyí tán bá fi wọ́n ṣọ́ọ̀bù ẹni yá sọ wípé a ti rí ẹni tán ṣàwúre fún rí tó padà wá sọ wípé bàbá ẹjọ́ ṣé nǹkan yẹn ò nípa lára ṣé kò nípa wọn lára wọ́n ṣe nǹkan burúkú fún ẹ̀ ṣé báwọn èèyàn rántí ṣé àlùjọ̀nú kan ló wá gbówó fún ẹ lóru ni ó ní rárá pé àwọn èèyàn wọ́n patronize òun náà ni ẹ ṣe bí nǹkan tó fẹ́ náà nìyẹn ṣe ń gbọ́ àlàyé mi kò wá sí o kì í ṣe wípé téèyàn bá ti wá ń lo àwúre kó wá máa yájú àbí kó máa ṣe sọ̀rọ̀kúsọ sáwọn èèyàn o pé àkúkú máa wá wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá ti ń lo àwúre òun náà gbọ́dọ̀ máa múra kó máa ṣe dáadáa sáwọn èèyàn àwúre kan lè mú wá lẹ́ẹ̀kínní a máa sọ̀rọ̀ lórí ẹ̀ torí mo mọ̀ pé ẹ ṣe máa béèrè question lórí ẹ̀ tó bá di wájú torí mo mọ̀ pé oníbéèrè púpọ̀ nìyí then question àkọ́kọ́ nìyẹn pé àwọn kí lè à ń lò fún àwúre náà àwúre ní gígún torí eléyìí tẹ́ béèrè ni pé báwo ni a ṣe ń ṣe wọ́n àwúre ní gígún wọ́n á gun wọ́n lè gun ní túràrí àwọn èèyàn ń ṣe àwúre túràrí tí wọ́n bá ti ṣe túràrí yẹn sínú ibi tí wọ́n máa ṣe sí wọ́n wàá sọ pé kéèyàn máa fi sínú ẹ̀yìn náà ṣẹ̀gẹ́tì mi hot charcoal so wọ́n á fi sí so tí kinní èéfín ẹ̀ bá ṣe ń rú ṣẹ̀gẹ́tì mi tó bá ṣe ń fẹ́ lọ síta oore yẹn náà máa fẹ́ padà wá bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé ọṣẹ ni èèyàn wẹ̀ wọ́n lè gún àwúre kan kò mọ́ṣẹ kéèyàn fi wẹ̀ téèyàn bá fi ń wẹ̀ bí kinní yẹn bá ṣe ń kan ilẹ̀ tó ṣe ń tàn nílẹ̀ bẹ́ẹ̀ ni ọkàn èèyàn tó ti gbàgbé ẹ̀ ẹni tí ó mọ̀ bó ń ṣe bísínẹ́sì náà ti gbàgbé ẹ̀ tẹ́lẹ̀ wọ́n á rántí alágájẹ́jẹ́ ń ṣe bísínẹ́sì láì wọ́n á fọ̀rọ̀ yẹn lọ ẹlòmíì ṣe get me so ìyẹn náà àwúre tí ó jẹ́ wípé jíjó náà ó wà tó jẹ́ pé wọ́n ó jò ní wọ́n ó kó sínú agbada wọ́n ó gbé kaná yóò jò yóò di powder black powder wọ́n á lọ á di fine powder so ìmíì wọ́n máa kó mọ́ṣẹ ìmíì wọ́n máa fi wọ́n rí gbẹ́rẹ́ àwúre gan tó jẹ́ pé wọ́n sí ní gbẹ́rẹ́ ilé ìtọ́ máa dà lẹ́nu then àwúre wà tó jẹ́ pé wọ́n máa fi sí ọbẹ̀ ni ṣe ń gbọ́ mi àwúre wà tó jẹ́ pé wọ́n máa ń dì tán bá ti ṣe tán wọ́n á dì ní kò bẹ́rẹ́ wọ́n á fi sápò àwúre oríṣiríṣiríṣiríṣi ni ṣùgbọ́n àwúre míì náà wà tó jẹ́ pé wọ́n máa ń sokọ́ ni wọ́n á sokọ́ ẹnu ọ̀nà ṣe ń gbọ́ mi ìyẹn máa ń kọ́mọ̀ ní ọ̀dọ̀ àwọn kan ju àwọn kan lọ torí kò sí ẹni tí ó bá wọ ṣọ́ọ̀bù ibi tó ti ń ta tọ́kí báyìí ó bá rí i pé nǹkan kan rìn àrà lọ́jọ́ yẹn ọjọ́ mi á sọ pé kẹ́lòmíì máa wà síbẹ̀ so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni àṣebo ni ṣe gẹ́ẹ̀tì mi ṣùgbọ́n kí ni ó jẹ́ káwọn èèyàn máa ṣebo láyé àtijọ́ àwọn èèyàn kì í ṣebo ṣùgbọ́n ẹ̀sìn àjòjì tó ti wọlé tó bá ti wọbẹ̀ àwọn ní kádàrá wọn ni wọ́n fẹ́ fi gbà ẹ̀ta lágbọ́ pé wọn nǹkan kan rìn níbì kan á ní tó bá kán sí ẹ lórí pẹ́pẹ́ ó ti lògo ẹnìyẹn tí ó dẹ̀ kì í ṣe pé ó lògo èèyàn ṣé ẹ mọ̀ ẹ̀sìn ó ti jẹ́ kí a gbàgbé ìṣe so bí ó ṣe jẹ́ nìyẹn oríṣiríṣi ọ̀nà ni à ń gbà ṣe àwọn míì náà àrìmọ́lẹ̀ ni tí wọ́n ń gún wọ́n á kàn wọ́n á ṣe àmìye ilé ìjọsìn àbí ibi tó ti ń tajà àbí ọjà ìlú gan tó jẹ́ pé àrìmọ́lẹ̀ náà ṣe síbẹ̀ tọ́jà máa kún wọ́n lè gbé màálù 6 kan àti gbẹ́lẹ̀ àwọn awo á ti parí ewé ifá gbogbo ewé ifá tí wọ́n fẹ́ lò wọ́n á ti kó sí tẹ́lẹ̀ bó ṣe màálù 6 ni wọ́n fẹ́ pa sí wọ́n pa sí wọ́n bá ti pa màálù yẹn sí bóyá iyọ̀ ni wọ́n dà lé ẹbí kìíní yẹn bá ṣe ń rin èrò dé o bó ṣe jẹ́ nìyẹn. tó bàbá kí ni èròǹgbà yín nípa àwúre àní ìwúlò wo ni àwúre ní fún yàn. àwúre ní àkókò tó bá ti lo àwúre àwọn èèyàn tí wọ́n ti gbàgbé ẹ
tí wọ́n fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní rántí ọjọ́ tó bá ti ń lo àwúre gbàgbàrà kó tó di pé owó kan bẹ̀rẹ̀ sí ní wọlé àwọn kó ti máa pè ẹ́ àǹtí mi lágbájá mo mọ̀ rántí yín ẹjọ́ owó skul mi wọ́n mà ti ní ká sàn ti mọ̀ pé àwúre yẹn ó ṣiṣẹ́ ọjà tí mo ń tà ó yẹ kí ẹ bá mi fi kún àwọn tí wọ́n ṣà máa béèrè nǹkan ní ọwọ́ èèyàn yóò pọ̀ then ìwọ tó ti ń rest tẹ́lẹ̀ téèyàn ò bá múra kò ní lè rojú ráyè ìsinmi nítorí pé ibi ìgbà ṣe get mi so kò ní àléébù mi ò rò pé láléébù mi jù yẹn lọ ṣe get mi kì í jẹ́ kéèyàn ráyè tara ẹ̀ ṣe ń gbàlàyé mi àléébù tó tún wà ń bẹ̀ ni pé tó bá ṣobìnrin ló ń lo àwúre jù tó ń lò dáadáa tí ò bá múra ọkùnrin ní àwúre ó kọ̀ọ̀kan máa ẹ mọ̀ báwo èèyàn máa rántí ẹ̀ wọ́n máa wá lọ́tún lọ́sì ni pé wọ́n fẹ́ fẹ́